Ẹ̀yin èèyàn mi nílé àtìlẹ́yìn òdì ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọn ni wọ́n lọ bá Dr. Lizzy ní Èkó láti lọ bẹ̀ Dr. Lizzy pé kí Dr. Lizzy jọ kí wọ́n tẹ̀lé àwọn lọ sí Dubai láti lọ rí Queen Naomi nítorí wípé àwọn ò lè do without Queen Naomi. Ipa wọn dẹ̀ mọ̀ pé inú ṣì ń bí Queen Naomi ni. Ipe kò sí ìyàwó tí àwọn lè fẹ́ tó lè dàbí Queen Naomi. Wọ́n nítorí Queen Naomi jẹ́ obìnrin alálùbáríkà, obìnrin ìdùnnú, obìnrin rere, obìnrin ayọ̀ tó jẹ́ pé látìgbà táwọn ti fẹ́, ìdùnnú àtayọ̀ ni wọ́n mú wá sínú ìgbésí ayé àwọn. Wọ́n ní kábíyèsí bẹ̀ Dr. Lizzy pé kí Dr. Lizzy kó má bínú sáwọn, kán jọ kán tẹ̀lé àwọn lọ sí Dubai. Allegedly bá ṣe gbọ́ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí ti gbọ́ pé Dubai ò ní Queen Naomi lọ. Wọ́n ní torí ẹ̀ ní kábíyèsí fi lọ bá Dr. Lizzy lẹ́kọ̀ọ́ pé kí Dr. Lizzy kó tẹ̀lé àwọn lọ sí Dubai. Bí a ṣe gbọ́, wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n gba Dubai lọ. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí kábíyèsí máa dé Dubai, wọ́n ní wọ́n gbọ́ pé Queen Naomi wà ní Dubai. Ọjọ́ kan péré ni wọ́n sùn sí Dubai. Wọ́n ní wọ́n dẹ̀ ti gba Dublin lọ. Wọ́n ní wàhálà yìí ó pọ̀ fún kábíyèsí. Ipe kábíyèsí ò believe ẹ̀ nígbà tí wọ́n tún dé Dubai tán ní Queen Naomi tún ti gba Dublin lọ. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé yìí tún lágbára báyìí. Wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ pé Queen Naomi ti gba Dublin lọ, wọ́n ní ìbànújẹ́ sórí àgbàkodò ni o. Ipe inú wọn ò dùn rárá sí gbogbo movement Queen Naomi yìí. Ipe bàbá wo eré ńlá banújẹ́ pé kí ló dé tí Queen Naomi ń ṣe èyí fáwọn, kí ló dé tí Queen Naomi ò mú ọkàn àwọn balẹ̀, kí ló dé tí Queen Naomi ń ṣe báyìí. Wọ́n ní bàbá wa wọ́n náà banújẹ́ gan-an ni. Wọ́n ní Queen Naomi ń sá fún safety wọn ni. Wọ́n nítorí pé kò sí safety inú palace yẹn. Wọ́n ní yàtọ̀ sí yẹn, wọ́n ní inú ń bí Queen Naomi nítorí pé gbogbo ìgbésẹ̀ tó yẹ kí Queen Naomi kí kábíyèsí gbé lórí ọ̀rọ̀ Queen Naomi, kábíyèsí ò gbé. Gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀ pé àwọn olórí ń ṣe báyìí, àwọn olórí ń ṣe báyìí, wọ́n ní kábíyèsí ò take step. Wọ́n ní nítorí ẹ̀ ní Queen Naomi fi decide láti dá wà right now. Pé nítorí wàhálà palace yẹn ti pọ̀ jù. Ẹ̀yin náà mọ̀ pé àtìgbà tí Queen Naomi ti dénú palace, ìjà kábíyèsí ni wọ́n ń jà. Battle kábíyèsí ni wọ́n ń fight. Gbogbo àwọn seers yìí ti sọ. Gbogbo àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé wọ́n ń ríran sí kábíyèsí, gbogbo wọn náà ti sọ pé Queen Naomi ò ja battle tarẹ̀ o nítorí pé wọn ò ní wàhálà. Kábíyèsí àwọn ni wọ́n lọ fẹ́ gbogbo àwọn olórí. Àwọn ni wọ́n lọ gbé ìyá odó lórí ọmọ odó. Ìtorí ẹ̀ ni gbogbo nǹkan ó fi rí bó ṣe rí. Ṣùgbọ́n wọ́n ní láti wá Queen Naomi rí ni o. Wọ́n nítorí àwọn alálẹ̀ ń bínú. Nǹkan tá a tún gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn alálẹ̀ ń bínú ipe bí Queen Naomi ò ṣe padà wá sínú palace yẹn ewu ńlá ni nítorí covenant tó wà láàrin àwọn àti kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré ni ọ̀rọ̀ yìí o. Kì í ṣe nǹkan kékeré ó ní ọ̀rọ̀ yìí bí a ṣe gbọ́ allegedly. Wọ́n ní covenant tó wà láàrin àwọn àti kábíyèsí, wọ́n ní 14 ni. Queen Naomi ìbọn ṣe wà yẹn, wọn ò lè bínú sí kábíyèsí. Kábíyèsí ò dẹ̀ lè fi wọ́n sílẹ̀. Kábíyèsí ò lè fi wọ́n sílẹ̀ torí ẹ̀ ní kábíyèsí fi ń wá wọn kiri gbogbo ibi tán bá lọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní gbogbo bí kábíyèsí bó ṣe ń gbé ìyànjú láti rí wọn, wọ́n ní pàbó ló ń já sí. Wọ́n ní relationship yìí wọ́n ló ti sú Queen Naomi. Wọ́n ní Queen Naomi fẹ́ move on pẹ̀lú ayé wọn.
wípé Queen Naomi ní ó ti sú àwọn ò lè máa jà lórí àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ jọ, àwọn ò lè máa jà fún kábíyèsí ní gbogbo ìgbà, wípé kábíyèsí wọn ò fẹ́ fi àwọn sílẹ̀, wọn ò dẹ̀ fẹ́ fi àwọn ìyàwó yìí sílẹ̀. So nítorí ìdí èyí àwọn ní láti move on pẹ̀lú live àwọn. Ẹ̀yin èèyàn lè rí pé ọ̀rọ̀ yìí lágbára, ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe ju ká máa fi àdúrà ká máa fi ran kábíyèsí àti Queen Naomi lọ́wọ́ lọ. Ká dẹ̀ máa bẹ Queen Naomi kí Queen Naomi dáríjì kábíyèsí. Tí wọ́n bá mọ̀ pé kò sí safety inú palace, kí wọ́n dúró sí royal mansion, kí wọ́n wà ń bẹ̀, kí wọ́n máa tọ́jú ọmọ wọn Tádé ní ká wò, nítorí wípé ọmọ tó wà láàrin kábíyèsí àti Queen Naomi ó ní ìdí happiness, ó dẹ̀ ní ìdí joy, ó ní ìdààmú méjèèjì nínú ayé. Ẹ̀yin èèyàn bí a ṣe gbọ́ nìyẹn tán ní kábíyèsí lọ sí Dubai, gbà tán máa dé Dubai Queen Naomi ti lọ sí Dublin. Ẹ̀yin èèyàn ẹ̀yin náà ẹ̀dẹ̀ wo gbogbo competition tí gbogbo àwọn olórí ń ṣe ní ìsìn, especially àǹtí wáyé àti fashion competition lórí ọmọ náà ń ṣe ní ìsìn palace. Ṣé Queen Naomi ò ní sáfáyé wọn nítorí pé kò sí ìfọ̀kànbalẹ̀ fún wọn nínú palace bàbá Erin ńlá, especially gbogbo betrayal èyí tí àǹtí wáyé tó betray wọn ní gbogbo ìgbà tí wọ́n ti mọ àǹtí wáyé. Òun náà dẹ̀ ló tún délẹ̀ yìí tó jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ ni àǹtí wáyé ń sọ. Ẹ̀yin èèyàn kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀. Ní ìsìn wọ́n ní kán lọ mú Queen Naomi wá sí inú palace. Queen Naomi ò dẹ̀ rí, wọn ò fẹ́ wá, wọn láwọn ò wá sínú palace kábíyèsí. Ìgbésẹ̀ wo ni kábíyèsí máa gbé ju pé kí wọ́n gbàdúrà kí Ọlọ́run kó bá wọn ṣètò ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn kò jẹ́ bó ṣe jẹ́, tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé, lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe o. Kẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist máa rí. À ń ṣe advert lórí ìkànnì yẹn, kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ ni Ọlọ́run máa ṣe fún yín o. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àti obìnrin. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.